àpótí ẹ̀rí kì í ṣe fún gbogbo èèyàn. Díẹ̀ ní eléni láti ìgbà tí mo ti gbé sínú àpótí èmi mi tí ì dé díẹ̀ àbí ẹni lànà ẹ̀rí. Wọn sọ pé ẹ̀rí wà nínú ìpè ẹ, o bá ẹ̀rí pàdé lórí ilẹ̀ tó níjọsí, o wá lọ lẹ́rìí, bó sìn títí náà yóò padà pọ́n láṣọ ni. Ọmọ kérúbù ẹ má bà májẹ̀mú jẹ́, ọmọ séráfù ẹ má bà májẹ̀mú jẹ́. Mo rí sùtánà kan lórí TikTok, àfi dandan kí n ràn, ẹ wá ń ṣàṣẹ́wó nítorí aṣọ ẹ̀mí. Ọmọ séráfù ẹ má bà májẹ̀mú jẹ́. Ìran tèmi ò ṣe kérúbù àti séráfù rí. Tíátà ni mo bá wọnú kérúbù àti séráfù. Bọ́mọdé ò gbọ́n èwo ni tàgbà ẹ̀mí. Lórí TikTok ẹ bá wa wórí ọ̀ká àtorí eku asín. Kémi wọn kúrò fún mi, nǹkan ń bẹ ń séráfù tí mo tiẹ̀ lè fún àwọn ènìyàn kí wọ́n ó dán wò. Ọjọ́ méjèèjì mi ní fojú kan wọn, màá máa wà níbi tí mo ti ń pe orúkọ Ọlọ́run pẹ̀lú ẹyọ ráìsì ẹyọ kankan. Màá sì ka ike kan kọjọ́ méjì tó kù. Tí n bá parọ́ pé bóyá káwọn èèyàn lè sọ pé inú mi dùn, gbogbo ohun tí mo ní kọ́lọ́run gbà, màá mẹ́yọ kan báyìí, màá pe orúkọ Ọlọ́run báyìí, màá mú kejì, màá pe orúkọ Ọlọ́run, yóò sì pe ike kan. Ẹ bá wòlíì agbọ́ Jésù, wòlíì ọ̀nà wà mímọ́, wòlíì Jímbúákà tó jẹ́ tòótọ́ pàdé, ẹ kúrò lórí nǹkan ń bẹ lọ́wọ́ wọn. Àwọn tó nẹ́tọ̀ọ́ láti gbé àpótí ẹ̀rí, àwọn méjì. Ìgbà tó bá dé yẹn làwọn tí wọ́n ń ṣọdún ẹ̀rí ń sọ pé ìjọba yìí ni mo gbàlejò báyìí. Wọn kì í fọ̀, wọn kì í sì sa, wọn kì í sì fọwọ́ kàn. Ẹ̀yin yẹn wa, ẹ máa tẹ̀lé wa ká lọ sínú yàrá májẹ̀mú. Ìrírí mi o, ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́ọ̀kan. Orúkọ mi ni Isiaq Ajayi. Mo tún ti dé ibi tó ṣe pàtàkì, tó ṣe kókó lónìí. Ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan láti máa bá mi ká lọ. Ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ ẹni Ọlọ́run, ẹni àmì òró Ọlọ́run, èyí tí Ọlọ́run tún gbé wa sọ́dọ̀ wọn lónìí. Ẹ ǹlẹ́ o bàbá wa. Olóòtú, ẹ káàsán. Ẹ rọra sà. Ọwá nínú. Bàbá wa, inú mi á dùn. Àwọn àgbàlagbà ní ẹnu oníkàn láti gbọ́ pọ̀n. Tí ẹ bá lè jẹ́ kí àwọn èèyàn tó wà nílé tí wọ́n ń wò wá kí wọ́n mọ orúkọ yín. Orúkọ mi ni Ajínrere Àgbà, bàbá wòlíì, àṣẹ rán mi sí ẹ, kéèké ogun ọ̀run màláíkà. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Bàbá láì bá òkú lọ sílé olóòrùn. Ohun tí ẹ torí ẹ̀ rí wa lónìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa ń béèrè àwọn ìbéèrè kan, pàápàá lọ́wọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọn ò dẹ̀ kí ń lè yànnàná ẹ̀ fún wọn dáadáa nípa nǹkan tó ń jẹ́ àpótí ẹ̀rí. Kí ni àpótí ẹ̀rí gangan bàbá wa? Ẹ ṣé olóòtú. Tí n bá ní ká lọ nínú Bíbélì, á pẹ́ díẹ̀. Ṣùgbọ́n àpótí ẹ̀rí jẹ́ Ọlọ́run kékeré fún ẹgbẹ́ mímọ́ kérúbù àti séráfù. Nínú Bíbélì, nígbà tí ogun le, wọ́n ń fi àpótí ẹ̀rí jagun. Wọ́n fi àpótí ẹ̀rí jagun. Ìdí ni wípé gbogbo ohun tó wà nínú àpótí ẹ̀rí orúkọ Ọlọ́run. Káwá wò wípé èèyàn ń bọ̀ ń sìn, a sọ pé ó yá orúkọ Ọlọ́run ló bá ń kojú ẹni tó ń bọ̀ yìí. So àpótí ẹ̀rí jẹ́ Ọlọ́run kékeré fún wa nínú ẹgbẹ́ mímọ́ kérúbù àti séráfù. Àpótí ẹ̀rí jẹ́ Ọlọ́run kékeré fún ẹgbẹ́ mímọ́ kérúbù àti séráfù. Bàbá wa, àmọ́ àpótí ẹ̀rí tí ẹ̀ ń gbìyànjú láti sọ pé ó jẹ́ Ọlọ́run kékeré yìí, irú àwọn ìpele wo lèèyàn máa dé nínú ìjọ kérúbù àti séráfù ó tó di wípé ó máa gbé àpótí ẹ̀rí sínú ilé ìjọsìn? Àbí irú àwọn èèyàn wo gangan ló máa ń lẹ́tọ̀ọ́ láti súnmọ́ àpótí ẹ̀rí? Ẹ ṣé olóòtú. Ṣé ẹ rí àpótí ẹ̀rí kìí ṣe fún gbogbo ènìyàn, bí kìí ṣe àwọn tá a bá ṣàlẹ́ṣà. Bíbélì sọ níbì kan, tẹ́lẹ̀ Ọlọ́run ń bá àwọn èèyàn sọ̀rọ̀ látòdì ọ̀run wálé ayé, ṣùgbọ́n tó bá ti bá wọn sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ohùn Olúwa lágbára, àwọn èèyàn máa ń kú. Àwọn èèyàn wá ní Mósè àkọ́kọ́ bá wa bá Olúwa sọ̀rọ̀, máa jẹ́ kó Olúwa ó máa bá wọ sọ̀rọ̀ kó máa sọ fáwa. Lọ́lọ́run ni Mósè ṣe gba ọ̀nà yẹn pé òun ó lọ gbààwẹ̀ jáde, ni wọ́n fi fún un ní èdìdì àpótí ẹ̀rí. Pé gbogbo ohun tẹ́ ẹ bá ti bá mi sọ o níbi àpótí ẹ̀rí yìí o, níbí yìí o, a máa ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀.
so àpótí ẹ̀rí kì í ṣe fún tajá tẹran bí kì í ṣe àwọn tí wọ́n bá rìn déédéé tí a tún ṣàlẹ́ṣà. ṣùgbọ́n nínú àsìkò táwa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn tàbí wòlíì ọ̀pọ̀lọpọ̀ wọn nǹkan tí wọ́n ń ṣòlé ní àpótí ẹ̀rí ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn míì náà wọ́n mọ nǹkan tó ń jẹ́ àpótí ẹ̀rí gangan gẹ́gẹ́ bí wòlíì àti wípé ohun tó wà nínú àpótí ẹ̀rí ǹjẹ́ tí kò ṣe pé ó jẹ́ nǹkan àṣírí tí ẹnikẹ́ni kò lè mọ̀. ẹ ṣe mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan mo ní ṣe rí àpótí ẹ̀rí kì í ṣe fún gbogbo èèyàn. àwọn èèyàn lè ní kó pọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ẹ̀rí tí wọ́n bí ní àti ìrìn àjò ẹ̀rí wọ́n mọ ohun tó ń jẹ́ àpótí ẹ̀rí. bẹ́ẹ̀ ṣe ń wò mí olórin ni mí mo sì ń kọrin níbi àpótí ẹ̀rí dáadáa ṣùgbọ́n tí n bá ti débẹ̀ mo ti mọ̀ pé ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí káwọn èèyàn ní lọ́tún kí wọ́n ní lósì kí wọ́n ní nígbà ó lójú àwọn tí wọ́n ń ní. ẹ jẹ́ kí n fún yín ní àfiwé béèyàn ó bá ní àpótí ẹ̀rí yóò níbi tó ti rìn dé ọ̀nà mẹ́ta tí èèyàn fi lè bá ní àpótí ẹ̀rí nínú Ọlọ́run. ọ̀nà àkọ́kọ́ sà. ọ̀nà àkọ́kọ́ bó ṣe ń ṣe tó bó ṣe jẹ́ mímọ́ tó t'Olúwa bá tún fẹ́ lu ẹni yẹn kọjá bó ṣe lérò lọ. ọ̀nà ẹ̀kejì bóyá wípé ilẹ̀ tẹ́ni yẹn ní ṣọ́ọ̀ṣì sí ilẹ̀ ẹ̀rí ni. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta á jẹ́ wípé májẹ̀mú yẹn ti wà fún pé ọmọ ìwọ o tẹ́ bá ṣàkíyèsí nígbà tí bí májẹ̀mú ẹ̀rí bá wà pẹ̀lú yàn pé májẹ̀mú ẹ̀rí ni gbogbo nǹkan tó ń ṣe kò sí gbogbo ohun tó lè ṣe láyé tí ò bá ti gba ara ẹ̀rí kọjá kò ní ṣe déédéé. Húsà bó ṣe ń ṣe ń wájú ẹ̀rí tó nígbà tí kì í ṣe ọmọ ẹ̀rí padà pa torí rìn àjò ẹ̀ ò bá bẹ́ẹ̀ lọ. Ebodódómù tí ò mọ nǹkan kan nípa ẹ̀rí rárá wọ́n sì gbé e lọ wọ́n tì í lọ ní Ebodódómù pé kó lọ pa á ni ṣùgbọ́n torí pé ó ti mọ ohun tí ẹ̀rí ń ṣe májẹ̀mú ẹ̀rí wà nú ayé ẹ̀. Bíbélì ní àwọn ọmọ Ebodódómù jẹun lórí àpótí ẹ̀rí kò sì pa wọ́n. àbí ẹni lànà ẹ̀rí wọn sọ pé ẹ̀rí wà nínú ìpè ẹ o bá ẹ̀rí pàdé lórí ilẹ̀ tó níjọsí o wá lọ lẹ́rìí bó sìn títí náà yóò padà pọ́n láṣọ ni. bó sìn títí bẹ́ẹ̀ ni yóò padà pọ́n láṣọ ni. ẹni gẹ́gẹ́ bí bàbá wa gẹ́gẹ́ àwọn ilẹ̀ ṣíkìsì tí wọ́n fi ní ìlànà ẹ̀rí àti báwo ni ìṣẹ̀lẹ̀ ìfọwọ́tì. ẹ ṣe àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ìran tèmi ò ṣe kérúbù àti séráfù rí. tíátà ni mo bá wọnú kérúbù àti séráfù mo kọ́ṣẹ́ jẹnẹrétọ̀ láàárọ̀ ọjọ́ mo mọ̀ ọ́n gan-an mo mọ̀ ọ́n tí wọn kì í pe ẹlòmíì. ó di ọjọ́ Monday kan ní wèrè wá bá mi ń diṣẹ́ jẹnẹrétọ̀ ó ní wèrè ni ẹ́ mo ní wèrè nìwọ náà ní ìmọ̀ ohun tó tọ́lá wèrè ni ẹ́ wèrè nìwọ náà wèrè ni ẹ́ wèrè nìwọ náà. mo wá wò ó pé wèrè tó wá bá mi níjọ́ Monday á ní ohun tó rí ó dá o ìwọ wèrè yìí jẹun ọpọlọ ẹ wò èmi wọṣọ tó dáa wá bí iṣẹ́ ọ̀gá aṣẹ́ ni mí mo wá síbi iṣẹ́ ìwọ wọ àkísà ó tún wọ ṣòkòtò ó tún kó pàǹtí dání ó rí pé wèrè yẹn ń sọ fún mi padà lẹ́sẹ̀kẹsẹ̀ wípé tẹ́mi kì í bá ṣe wèrè èmi ò ní wà nídìí iṣẹ́ tí wọ́n ó ti máa fún mi ní 300 naira. mo bá sinmi ló wá júwe pé kí n lọ síbì kan báyìí màá bá orúkọ Ọlọ́run ọba báyìí ń bẹ̀ nígbà tí màá sì débẹ̀ níwájú ọba àwọn ọba orúkọ Ọlọ́run wà níbi tó wà tó ń kọ mọ̀nàmọ̀nà báyìí. ẹgbẹ́ gbèsè débẹ̀. bẹ́ẹ̀ni díẹ̀ ní eléyìí láti ìgbà tí mo ti gbé sínú àpótí èmi mi tí ì dé díẹ̀. tí ẹ ti gbé orúkọ àwọn ọba yẹn sínú àpótí. bẹ́ẹ̀ni ìgbà yẹn mo ti ilé ọ̀dọ̀ mi ni mo kọ́kọ́ gbé sí mo lọ gbé ní sínú yàrá kan mo kọ́ ilé yẹn mo gbé sínú yàrá kan mo tilẹ̀kùn bẹ̀ pa. ìwọ ọba yìí o èmi ò mọ ohun tí kíní mo sì pé àwọn àgbààgbà
pé kí wọ́n bá mi wò wọ́n lẹ́rìí ni sẹ́ni tí ètí ìdá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣó ń lẹ́rìí sẹ́ni tí ètí tó wà ní iṣẹ́ jẹnẹrétọ̀ ṣó ń lẹ́rìí ni ẹ ṣáàjì ó gbé bẹ̀ fọwọ́ kan títí àṣẹ Olúwa fi wá dé pé òun ò bá mi gbélé mọ́ ọ̀rọ̀ tí mò ń sọ at least tí n bá wọ̀ ọ́ sí ọtí tó bẹ́yà bíi 5 years tí mi ò sì gbé e jáde ní ìdébẹ̀dẹ̀ di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àfìgbà tó sọ fún mi pé òun ò bá mi gbélé mọ́ ọdún tó lọ àti oṣù kẹjọ ọdún tó lọ ó dá ìwọ Ọlọ́run ọba tó bá ti mọ̀ pé wọ́n ń jẹ́ mẹ́sẹ̀jì yẹn fún mi pé mo gbé nǹkan kan sílé tó lóun ò bá mi gbélé mọ́ ó dá tó bá jẹ́ pé o ò bá mi gbélé mọ́ pèsè ibi tí a ó lọ gbé ẹ sí ńgbà náà ọjọ́ náà ni àánú orí ilẹ̀ tá a wà yìí dìde lórí òkè tá a wà bàbá wa gẹ́gẹ́ bí nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ mo fẹ́ kí ẹ̀yàn náà kọ̀ọ̀kan fún wa ẹni wípé wọn ò bí sí ìdílé Kérúbù wípé ọ̀gá iṣẹ́ àwọn tó ṣe jẹnẹrétọ̀ ní ṣùgbọ́n nínú àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni wípé ẹni tíátà ló sọ yín di Kérúbù ọ̀rọ̀ yẹn àwọn aráalé afẹ́ gbọ́. mo tún kọrin nígbà náà àti àjọ ìní ẹgbẹ́ tíátà mo wà ní ọ̀dọ̀ bàbá wa Ṣẹ́gun Films èmi nígbà náà so àwọn wọn bá ti wá fẹ́ ṣèṣọ̀kalẹ̀ ẹlẹ́mìí ayé ìgbà náà à ń bẹ̀bẹ̀ pé ó yá ẹ jọ̀ọ́ bó ṣe ìṣẹ́jú 5 ẹ jẹ́ àṣẹ nǹkan mo pákéjì iṣẹ́ kan lọ mo sọ ní Tamọ́tí Ìjàngbọ̀n Tamọ́tí Ìjàngbọ̀n yẹn ni mò ń lọ ṣe fún wọn ní ṣọ́ọ̀ṣì yẹn lẹ́ní Ìbàdàn lógún rédíò bàbá yẹn à ń pè ní bàbá Gbọ́jésù wọ́n ti dàgbà ń sìn bàbá yẹn ní aṣọ bàbá yẹn tí wọ́n bọ́ sí mi lọ́rùn látìgbà náà ni mo ti di Kérúbù ìyá tó bí mi aláṣọ ara ni wọ́n lọ dé ni wọn ò dí mi lọ́wọ́ o láti abẹ̀rẹ̀ sí ní gorí òkè àánú ń fọhùn mo mọ orin kọ ẹ̀bùn kan sì wà nǹkan kan sì wà nínú Kérúbù tó bá wọnú Kérúbù àti Séráfù tó ò bá ní ẹ̀bùn kankan ọjọ́ bá ti wọ̀ báyìí ìmísí orin ìmísí èdè gbogbo nǹkan yẹn yóò ti máa balẹ̀ bí mo ṣe jókòó mo ti ṣe rẹ́kọ̀dù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí kìí ṣe pé bóyá wọ́n kọrin yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá ti wọnú Kérúbù ẹ̀bùn yẹn máa dé ẹ̀mí kan nínú àṣírí kan Séráfù. irú àwọn ìjọ wo nínú Kérúbù ló máa ń ní àpótí ẹ̀rí? kò sí ìjọ tí ò lè ní bẹ́ẹ̀ torí Kérúbù èyí tó ṣe gbòógì tó jẹ́ ìjìnlẹ̀ Kérúbù wà àyàbá wà ṣùgbọ́n ìjìnlẹ̀ Kérúbù tèmi mọ̀ dáadáa 3 ọ̀nà wà mímọ́ Agbọ́jésù Jimbuaka gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ìrìn àjò wọn bá bàbá Orímọládé tó dá Kérúbù àti Séráfù sílẹ̀ ló gbára ẹ̀ kọjá tẹ́ bá gbọ́ láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní tẹ́lẹ̀ tí Olúwa bá fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ láti inú Bíbélì ohùn Olúwa lé ó máa ń pa àwọn ènìyàn ni Mósè ṣe lọ gba ohùn àpótí ẹ̀rí wá ẹni tá à ń bá sọ̀rọ̀ látòkè tẹ́lẹ̀ tátẹ́gùn ẹnu ẹ̀ lásán ń pààyàn ta wá wò ó pé bó ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ó ń pa wá lára bá wa wá ọ̀nà míì láti fi bọ́lọ́run sọ̀rọ̀ lápótí ẹ̀rí ìdí tí àwọn èèyàn sì fi ń ṣe ọdún ẹ̀rí ni wípé ṣẹ́rí ọdún tí ẹ̀rí bá ti dé ọ̀dọ̀ ẹ̀ déètì tó fẹ́ dé ìgbà tó bá dé ó máa fi àmì hàn ìgbà tó bá dé yẹn làwọn tí wọ́n ń ṣọdún ẹ̀rí ń pé ìjọba yìí ni mo gbàlejò báyìí àsìkò báyìí ni àlejò báyìí dé bá yé mi tó sọ ayé mi dé yìí àwọn tó nẹ́tọ̀ọ́ láti gbé àpótí ẹ̀rí àwọn méjì péré àkọ́kọ́ àgbàlagbà ọkùnrin tá a mọ̀ wípé ìdẹ́ṣẹ̀ wọn kò fi bẹ́ẹ̀ pọ̀ mọ́ wíwà ní mímọ́ wọn ti ju ẹ̀ṣẹ̀ wọn lọ àwọn tí wọ́n ní àǹfààní àti ti àpótí ẹ̀rí mi ò sọ baba ńlá 12 o ọ̀tọ̀tún ni baba ńlá 12 ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé ọ̀dọ́kùnrin tá a mọ̀ wípé kèé tí ì mọ obìnrin tí ó ti bàlágà tí ètí ìbàlágà ló lè ti àpótí májẹ̀mú torí ní ìgbà láéláé kẹ̀kẹ́ àti ẹṣin ni wọ́n fi ń wọ ṣùgbọ́n tá láyé òde yìí á máa lajú sí ni ṣé èèyàn kan lè lọ ra ẹṣin sìn bó tún wá tún ṣe kẹ̀kẹ́. wọ́n máa ń jẹ́ pé wáyé pé kékeré Kérúbù báyìí inú náà ni
ńlá kérúbù náà ni wípé kò sí ogun tí wọ́n gbé wọnú kérúbù tí wọ́n tú ẹ̀dùn bàbá wa ṣé òótọ́ ni. lóòótọ́ olóòtú kébì wọn kúrò fún yín nǹkan ń bẹ ń Séráfù orúkọ Ọlọ́run ń bẹ tó mọ́. nǹkan ń bẹ nínú Séráfù. nǹkan ń bẹ orúkọ Ọlọ́run ń bẹ tó mọ́ tí mo tiẹ̀ lè fún àwọn ènìyàn kí wọ́n ó dán wò. ohun tó dájú ni mò ń sọ o. orúkọ Ọlọ́run ń bẹ ṣe rí kérúbù mo sọ pé kérúbù ti pọ̀ ṣùgbọ́n ìjìnlẹ̀ mẹ́ta wà ṣùgbọ́n tẹ bá nínú àwọn mẹ́ta tí mo sọ pé tẹ bá ọmọ agbọ́ Jésù wòlíì agbọ́ Jésù wòlíì ọ̀nà wà mímọ́ wòlíì Jímbúàkà tó jẹ́ tòótọ́ pàdé ẹ kúrò lórí nǹkan ń bẹ lọ́wọ́ wọn. èmi ò sọ àwọn tó wà lórí afẹ́fẹ́ o mo ti fi àwọn yẹn kọrin náà sẹ́yìn nínú ọ̀kan olólùwà tí mo ṣe ní last year ṣùgbọ́n pé àṣírí ń bẹ ń Séráfù àṣírí Ọlọ́run ń bẹ tó pé. a máa ń gbọ́ wípé àwọn kérúbù wọ́n máa ń ní ilé kan lẹ́yìn inú church lẹ́yìn ilé tí wọ́n ń gbé wọ́n máa ń níbì kan tó jẹ́ pé àwọn mùsùlùmí lè máa pè níbi ilé alúwà àbọ̀ àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ bí irú àwọn kérúbù bíi tí báyìí wọ́n máa ń pè ní orúkọ kan bóyá lè rán mi létí orúkọ yẹn. ilé májẹ̀mú. ilé májẹ̀mú ẹ̀kúlàkáyè ẹ̀jọ̀ ǹjẹ́ bá ṣe wà yìí tẹ́yìn náà ṣe wà yìí jẹ́ nílé májẹ̀mú yìí. lágbára Ọlọ́run. ẹni ilé májẹ̀mú. bẹ́ẹ̀. ẹ̀jọ̀ àwọn nǹkan wo ló ṣe kókó tí ẹ máa ń ṣe nínú ilé májẹ̀mú àti pé wàsíkò gangan lẹ máa ń wọlé májẹ̀mú. ẹ ṣe rí májẹ̀mú jẹ́ ohun tó lágbára májẹ̀mú yẹn ó wà láàrin èmi àtọlọ́run tó rán mi níṣẹ́ irú májẹ̀mú tọ̀dọ̀ tèmi mi ò sọ májẹ̀mú tẹlòmí n kì í fojú kan oòrùn fún ọjọ́ méje mi sì ní fi ẹnu mi yìí ní fi kan omi ní fi kan epo ní fi kan nǹkan kan lẹ́yìn ẹ̀ ọjọ́ méjèèje mi ní fojú kan màá máa wà níbi tí mo ti ń pe orúkọ Ọlọ́run pẹ̀lú ẹyọ ráìsì ẹyọ kankan màá sì ka ike kan ọjọ́ méjì tó kù bí n bá ka ike kan lọ́dún iṣẹ́ mi ò pé nù ilé májẹ̀mú. tí ẹ bá ka ike ráìsì kan. tó bá dàbí rẹjá wọlé májẹ̀mú káwọ èyí tí mo pín kù sí wà ńbẹ̀. tí ẹ máa kà lẹ́yọ̀ kọ̀ọ̀kan. mo fi ohun tí màá jẹ láyé mi búra tí n bá parọ́ pé bóyá káwọn èèyàn lè sọ pé inú mi dùn gbogbo ohun tí mo ní kọ́lọ́run ó gbà. ẹ ń fi àwọn nǹkan yẹn béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú màá mẹ́yọ kan báyìí màá pe orúkọ Ọlọ́run báyìí màá mú kejì màá pe orúkọ Ọlọ́run yóò sì pe ike kan èmi kọ́ máa tún wọn ke ráìsì yẹn pé bóyá mo sáré bù. ẹ tún bùkù. tí irọ́ yóò kó didi kan ọmọ tí yóò mọ̀ mí rí màá ní kó lọ wọn ike kan wá mo dẹ̀ fi títóbi Ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi tó lè gbà pé àwọn èèyàn ò rí mi kí n dọ́gbọ́n mú méjì àbí mẹ́ta nígbà tí ogun le dáadáa ni mo bẹ̀rẹ̀ májẹ̀mú torí tẹ́lẹ̀ mo máa ń gorí òkè Ọlọ́run sì fún mi lẹ́bùn mo lè kọrin mo lè ṣe wàásù prayer ministration kò sí ìtí mi lè ṣe bí n bá ti wá lọ mínísítà lọ́dọ̀ àwọn èèyàn fún wa ni mo fẹ́ gba ṣọ́ọ̀ṣì lọ́wọ́ débi pé ṣe mọ̀ pé ẹni tí ń lọ nú ẹ̀mí tẹ́lẹ̀ básìkò ẹ̀ bá tó ó máa mú orí òkè ẹ̀mí tá a sì ti ń gùn kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì kì í ṣe ẹ̀mẹ́ta kì í ṣe ẹ̀mẹ́rin nígbà tí ẹ̀mí níyì ni o nígbà tí wàá kọ́kọ́ sún ọjọ́ mẹ́ta sílẹ̀ ńlẹ̀ tí wọn ò ní rí tiẹ̀ rò nígbà tí wọn ó dé nǹkan mọ́lẹ̀ báyìí tí wọn ó sọ pé kí ló wà ńbẹ̀ tí wàá sọ ni mo ti ń gun orí òkè ẹ̀mí so nígbà tí mo wá rí pé kíní yìí ti ń bọ́ sísẹ̀ lẹ́nu bàbá lọ bí wọ́n á ní mo fẹ́ gba ṣọ́ọ̀ṣì àwọn ó dà ìwọ Ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ kí n sọ kíní yìí di májẹ̀mú ìwọ Ọlọ́run tó bá mi ṣe tí mo fi káàkiri ayé nú ọdún tó kìkí mi kàn sí rere dáadáa gbogbo ẹ̀ màá máa fún ẹ ní májẹ̀mú báyìí lọ́dọọdún ìwọ náà máa san nǹkan báyìí padà fún mi ìdí májẹ̀mú ni. rí ní tá bá ń wòye lójú báyìí ọ̀dọ́ ni ṣùgbọ́n nínú ẹ̀mí bàbá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ pé lónìí wọ́n kàn fi iṣẹ́ wòlíì bojú ọ̀tọ̀ nìkan tá a máa bá lọ́wọ́ wọn tí wọ́n ń borúkọ wòlíì jẹ́ irú ọ̀rọ̀ àmọ̀ràn wo lẹ ní fún wọn. mo ti kọ́ nú orin mi ọmọ kérúbù ẹ má bà májẹ̀mú jẹ́ ọmọ Séráfù ẹ má bà májẹ̀mú jẹ́ mo ráṣọ Olúwa kò kún tẹ́ḿpìlì ọmọ Séráfù ẹ má bà májẹ̀mú jẹ́
ọmọdé ẹ̀mí àtàwọn àgbà ẹ̀mí lórí TikTok gbogbo wọn ti dòjíṣẹ́. Ọmọ Kérúbù ẹ má bà májẹ̀mú jẹ́, ọmọ Séráfù ẹ má bà májẹ̀mú jẹ́. Mo rí sùtánà kan lórí TikTok àfi dandan kí n rán, ẹ wá ń ṣàṣẹ́wó nítorí aṣọ ẹ̀mí. Ọmọ Séráfù ẹ má bà májẹ̀mú jẹ́. Bọ́mọdé ò gbọ́n èwo ni tàgbà ẹ̀mí lórí TikTok, ẹ bá wa wórí ọ̀ka àtòrí eku asín. Iṣẹ́ owó ti dé, ó ń bà lànà jẹ́. Àtọmọdé àtobìnrin àti àgbà ẹ̀mí ó ti yé wọn. mo rí pé nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ Yorùbá lẹ́ ń sọ ṣùgbọ́n èdè kan jáde bẹ́ẹ̀. Ṣé ọmọ ìjọ yẹn gangan ni àbí ọmọ Abẹ́òkúta? Ọmọ Yewa ni mí ní ìlú Ìjọ. Ìjọ nǹkan ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Àwọn Abẹ́òkúta ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìlú tí mo wà yìí, ní Pẹrẹu nísàn. Ó dà ó tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ Nínú ìrìn àjò yìí, nínú àjò yìí? bá a ti ń káàkiri nínú Séráfù yìí 18 years lọ́dún yìí. 18 years. Bẹ́ẹ̀. Ọdún méjìdínlógún Bẹ́ẹ̀. tí ẹ ti bẹ̀rẹ̀ Bẹ́ẹ̀ nípa tí nínú Séráfù tí mi sì ní ìwà kan àbúlùmálà tí wọ́n ó lè pé kì í ṣe ọmọ Séráfù gidi. tó túmọ̀ sí wípé iṣẹ́ Olúwa ṣe ń tẹ̀síwájú. Lágbára Ọlọ́run. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Bàbá wa láì fi àkókò wa ṣòfò, gẹ́gẹ́ bí a ṣe sọ wípé kí ẹ bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí fi kọ́ lórí, fẹ́ kí ẹ bá wa, tí a bá ti sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ bá wa gbàdúrà fún àwọn ènìyàn. Ṣùgbọ́n tí àǹfààní bá wà láti iṣẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa ń ṣe àwọn nǹkan kan bóyá òkè o irú ẹ̀yin sìn májẹ̀mú kan lè sọ fún wa yẹn, ẹ̀kan lè fún wa ní òkè ìwọ náà tó ní nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run, bóyá ẹlòmíì gan ti ẹ̀kan tí ẹ wò pé ọ̀rọ̀ ayé tó ń kò yé òun mọ́, ó kàn lè jẹ́ látara àwọn nǹkan kéékèèké báyìí tẹ́ bá sọ ní ìtúsílẹ̀ máa fi wà fún wọn. Ẹ ṣe ohun tí màá fẹ́ ká ṣe ni màá mú yín dé inú yàrá májẹ̀mú. Bíbélì ní àṣírí àwọn wòlíì ń bẹ láàrin àwọn wòlíì. Bí àwọn èèyàn bá fojú rí, ibẹ̀ ni màá ti gbàdúrà tá a sì parí ètò. Ẹ jẹ́ àlọ́. Ẹ̀yin èèyàn wa, ẹ máa tẹ̀lé wa ká lọ sínú yàrá májẹ̀mú. Torí obìnrin kì í débí. Obìnrin kì í débi tá a wà yìí. Tí wọ́n bá fẹ́ bá mi sọ̀rọ̀, ibi tí mò ń sùn sí ni. A ṣe ra bẹ́ẹ̀dì ńlẹ̀ mò ń sùn sí pàápàá tẹ́lẹ̀. Ṣùgbọ́n pé mo fẹ́ máa pe orúkọ Ọlọ́run, torí orúkọ Ọlọ́run jẹ́ ohun tó le tó sì lágbára. Orúkọ Ọlọ́run jẹ́ ohun tó le tó sì lágbára. So inú bí mi débi pé kò sẹ́ni tí ó mọ̀ wípé báyìí ni mò ń wí. Níbi tí ẹ ṣì yìí. Bẹ́ẹ̀. Àti pé lára àwọn àpẹẹrẹ tí mo rí ni ìrẹsì tí ẹ sọ pé ẹ fi ń gbàdúrà. Bẹ́ẹ̀ olóòtú ẹ bá ń gba Bíbélì ìdálẹ. Nínú ìrẹsì èyí tí mo pín fáwọn èèyàn kò tọ́dún yìí nìyí. Màá wọlé májẹ̀mú mi ní àti ọ̀dì 25 di ọ̀dì 1 láì jẹ́ láì mú. Tẹ́mi bá ti ń ṣe májẹ̀mú, èmi kì í ṣe májẹ̀mú bí a fẹ́ fi pawó, n kì í gba kọ́bọ̀ lọ́wọ́ àwọn èèyàn. Inú oṣù wo? December ni máa ń wọnú ilé ọlápẹ́ tó bí mo fi ṣí. Èmi kì í gba kọ́bọ̀ lọ́wọ́ àwọn èèyàn, n kì í sì pe èèyàn. Ṣùgbọ́n àwọn èèyàn máa wá orí wọn ti mọ̀ pé májẹ̀mú. Èyí tó wá bu ìrẹsì yìí ni mo kà lọ́dún yìí tí mo kà lórúkọ Olúwa. Inú ilé májẹ̀mú tí mo ti pọ̀ kàkà níbi tí mi ò lè gbé tọ́ mi mì mọ́, níbi tí mo pe orúkọ Ọlọ́run tí ẹnu mi bó ni. Níbi tí mo ti ka ráìsì lẹ́yọ kankan tí mo tún ń sọ nínú ilé májẹ̀mú fi ń búra pé tí bá sọ pé àwọn èèyàn ò rí mi kí n dọ́gbọ́n bu 2 àbí 3 àbógùngún kan pé kó lè tètè pé kí n parọ́ pé ike kan ti pé gbogbo ohun tí mo kó jọ Ọlọ́run ó gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Aṣọ tí máa ń wọ̀ ni wọn kì í fọ̀ ọ́, ó ní orúkọ Ọlọ́run níwájú àti lẹ́yìn, wọn kì í fọ̀ ọ́, wọn kì í sì sa, wọn kì í sì fọwọ́ kàn. Àtọ̀ sẹ́yìn nìkan. Ẹ jẹ́ ká kú mbẹ̀ bí n bá sọ fún yín pé àṣírí ń bẹ ń Séráfù, bí béèyàn bá débi tí n bá sọ pé wọlá nǹkan báyìí
Ọlọ́run ó dá lò. Bíbélì ní awo ipa aṣọ Jésù kò sí pa abẹ́rẹ́ ń bẹ̀ ta lọ́rùn. Aṣọ àṣírí tí gbogbo ẹ̀yin tẹ́ fi ń wo fídíò yìí ó fi kúrò lẹ́ni ilẹ̀. Lórúkọ Jésù Ọlọ́run kó ṣe é fún yín. Àmín. Bíbélì sọ nínú ìwé mímọ́, ó ní nígbà tá a tàmì oló Jésù lórí tán, ó ń kiri ṣoore. Oore tẹ́ẹ̀kan lẹ̀kùn fún. Àwọn aláàánú kan wà, ẹni tí wọ́n ó ṣoore fún ni wọ́n wá, àánú kó ṣe é fún yín. Àmín. Ọ̀rọ̀ kẹta rèé bí wòlíì o. Ẹ gbọ́ o, àmì ni kẹ́ ẹ ṣe o. Bíbélì bi àwọn àránṣẹ́ yẹn léèrè, ẹ̀yin ọmọ ǹjẹ́ mo rí nǹkan jẹ bí? Wọ́n sòótọ́ wọn ní bàbá wa ṣiṣẹ́ látòru àná, a ò rí nǹkan kan pa. Ó ní ẹ sọ àwọn yín síbí. Wọ́n kó ẹja jáde tinátiná, kí ló fi ná sínú omi? Mo wí fún yín láti àkókò yìí lọ, gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe yóò máa ṣe déédéé. Jésù Olúwa wa. Bàbá wa, mo fẹ́ kí ẹ fi àǹfààní ilẹ̀ fún àwọn aráalé tí wọ́n ní ohun kan tàbí méjì tí wọ́n fẹ́ bá yín sọ. Ẹ yọ̀ǹda nọ́mbà yín fún àwọn aráalé. Ẹ ṣé. Bí èèyàn bá fẹ́ pè mí 081 03 60 70 74. Bí ṣọ́ọ̀ṣì wa wà ní ìlú Fanti lókè odò, tẹ́ ẹ bá ti dé Randa Abẹ́òkúta, ẹ kàn sọ pé Kárà lẹ̀ ń lọ. Tẹ́ ẹ bá ti dé Kárà yẹn, ẹ sọ pé ẹ ń lọ orí òkè Ọlọ́run àwọn akọni Kristi. Wọ́n ó mú yín débí. Àdúrà wa yóò gbà. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Isiaq Ajayi. Ẹ ṣé gan, ẹ kú ìfarabalẹ̀ láti bá wa lọ. Nígbà tá a bá tún máa pàdé, ayọ̀ àti ìdùnnú láò tún fi pàdé. Ire o. Ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀, lábẹ́ bó ti wù kó rí. Ìrírí ṣàgbà ẹni, ó ṣàgbà ẹni. Ìrírí máa ṣàgbà ẹni.